Nígbà kan rí, ẹja máa ń gbé orí ilẹ̀, ó sì jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ àmọ̀tẹ́kùn. Wọ́n jọ ń ṣe wọléwọ̀de. Àmọ̀tẹ́kùn fọkàn tán ẹja, ó sì fún un ní kọ́kọ́rọ́ ilé rẹ̀. Nígbàkúgbà tí àmọ̀tẹ́kùn bá ti wá ṣọdẹ lọ, ẹja máa yọ́ lọ sí inú ilé rẹ̀, á máa jẹ oúnjẹ àmọ̀tẹ́kùn díẹ̀díẹ̀ ní ọ̀nà tí kò ní gbà ṣàkíyèsí. Ìyá àgbà kan tí ó wà ní ẹ̀gbẹ́ ilé àmọ̀tẹ́kùn ń ṣàkíyèsí ohun tí ó máa ń ṣẹlẹ̀ nígbàkúgbà tí àmọ̀tẹ́kùn ò bá sí nílé. Ìyá àgbà yìí wá wò wípé kí òun fi tó àmọ̀tẹ́kùn létí. Àmọ́ àmọ̀tẹ́kùn ò gbàgbọ́ nítorí ẹja jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ tí ó sì fọkàn tán. Ní ọjọ́ kan, àmọ̀tẹ́kùn dé láti oko ọdẹ láìròtẹ́lẹ̀, ó sì mú ẹja níbi tí ó ti ń jí oúnjẹ rẹ̀ jẹ. Ọkàn àmọ̀tẹ́kùn bàjẹ́, ó sì wò wípé kí òun fi ẹjọ́ ẹja sun ọba. Ó mú ẹja lọ sí ààfin ọba. Ọba wá ṣèdájọ́ wípé kí wọ́n lọ ju ẹja sí inú omi. Láti ìgbà náà ni ẹja ti ń gbé nínú omi tí kò gbé ní orí ilẹ̀ mọ́. Kí lẹ rí kọ́? Ilé ẹ̀kọ́ Yorùbá Basic